ìtàn June 12 MKO Abiola àti Ibrahim Babangida apá kẹfà. Ibi tí wàhálà June 12 ti bẹ̀rẹ̀ gan-an nìyí o. Kó tó di ọjọ́ àdúrà òkú Simbiatu Àtinúkẹ́, níbi tí àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá ti bá Abiola sọ̀rọ̀ pé òun ni kó wá du ipò ààrẹ, ìyẹn nínú oṣù kẹwàá ọdún 1992. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ kí èèyàn mẹ́nu bà. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí pàápàá ló dojú ọ̀rọ̀ ìbò June 12 rú, tí kò sì jẹ́ kí ìbò náà níyanjú. Níbi tí ọ̀rọ̀ ọ̀hún sì ti bẹ̀rẹ̀ ní ìgbà tí Ibrahim Babangida gbé ẹsẹ̀ kúrò lórí ètò òṣèlú lọ́jọ́ 19 oṣù keje ọdún 1989. Ṣé kó tó di ìgbà náà, gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú, èròǹgbà kan náà tó wà lọ́kàn Shehu Yaradua ní bí òun yóò ṣe di ààrẹ Nàìjíríà. Òun àti Babangida sì ti sọ ọ̀rọ̀ yìí, Abiola pàápàá sì mọ̀ sí i. Nídìí èyí, kó tó di pé Babangida gbé ẹsẹ̀ kúrò lórí ètò òṣèlú ni Yaradua ti ń kó àwọn èèyàn ẹ̀ jọ, tí wọ́n sì ti ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀. Àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà sì ti ní i lọ́kàn pé ọkùnrin náà ni yóò gbàjọba. Èyí ló fà á tó ṣe pé bí ètò òṣèlú ti bẹ̀rẹ̀ náà, ẹgbẹ́ tiẹ̀ People's Front (PF) wà nínú ẹgbẹ́ òṣèlú àkọ́kọ́ tó yọjú. Ẹgbẹ́ òṣèlú 38 ní gbogbo wọn lápapọ̀. Wọ́n jáde lẹ́ẹ̀kan, ṣùgbọ́n kò sí èyí tó tó ọ̀kan nínú gbogbo wọn. Nítorí náà ni Babangida ṣe fagilé wọn lọ́jọ́ 8 oṣù kẹwàá ọdún 1989, tí ìjọba rẹ̀ sì dá ẹgbẹ́ NRC àti SDP sílẹ̀ lọ́jọ́ 4 oṣù kejìlá ọdún náà. Ṣùgbọ́n Yaradua pàápàá ti rí i pé yóò ṣòro fún òun láti rí ipò tí òun ń wá bí òun kò bá fi ti àwọn olóṣèlú tí wọ́n wà nílẹ̀ Yorùbá ṣe. Àwọn náà kúkú dá ẹgbẹ́ tiwọn sílẹ̀, People's Solidarity Party (PSP) ní ẹgbẹ́ wọn ń jẹ́. Àsìkò tí ìjọba Babangida dá ẹgbẹ́ òṣèlú tuntun méjì sílẹ̀ yìí ni Yaradua rìn súnmọ́ wọn, nítorí inú ẹgbẹ́ SDP ni wọ́n jọ kó àwọn ọmọ ẹgbẹ́ wọn lọ. Ni wọ́n bá jọ pé ìpàdé ńlá kan sí Ìkòyí lẹ́kọ̀ọ́. Lọ́jọ́ ìpàdé náà, Yaradua jókòó lẹ́gbẹ̀ẹ́ kan, òun pẹ̀lú àwọn aṣojú ẹgbẹ́ tiẹ̀, ìyẹn ẹgbẹ́ PF. Àwọn náà ni Ango Abdullahi, Yaya Kwande, Baba Gana Kingibe, Abubakar Atiku, Yomi Eedu, Suba Ọ̀kadìgbò, Tony Anini, Dubem Onya, Títílayọ̀ Àjànàkú, Haruna Ilewi, Oníkẹ́pọ̀ Oṣòdì àti Babalọlá Abọ́rìṣàdé. Olúfàlàyé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ PSP míì náà jókòó lẹ́gbẹ̀ẹ́ kejì. Àwọn náà ni Adékúnlé Ajásin, Lateef Jákàndé, Bọ́lá Ìgè, Cornelius Adébáyọ̀, Abraham Adésànyà, Abubakar Rimi, Chukwuemeka Ezeife àti Israel Izuogu. Ohun tí wọ́n pàdé láti ṣe ní láti mọ bí wọn yóò ṣe jọ ṣiṣẹ́ pọ̀. Yaradua ti múra láti kọ̀yìn sí àwọn Haúsá ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n ti gbárajọ sínú ẹgbẹ́ NRC. Ó sì ti mọ̀ pé bí àwọn olóṣèlú Yorùbá bá lè wà lẹ́yìn òun yóò gba ilẹ̀ Haúsá lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ṣe òṣèlú kájẹkájẹ, ìyẹn àwọn Haúsá tí kò mọ̀ ju kí wọ́n kó owó ìlú mì lọ. Nítorí ẹ̀ ni wọ́n ṣe pàdé. Ohun tí Yaradua ń fẹ́ ni pé nínú ẹgbẹ́ tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí, tí gbogbo àwọn sì wà nínú SDP, òun yóò jẹ́ kí ẹgbẹ́ PSP ti Yorùbá, èyí tí wọ́n pọ̀ sínú ẹ̀jù yìí, mú ipò alága ẹgbẹ́ náà. Ṣùgbọ́n kí wọ́n yọ̀ǹda ipò akọ̀wé fún ẹni tí ẹgbẹ́ òun PF bá fà kalẹ̀ ní tòun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ PSP tí wọ́n ti wọ inú ẹgbẹ́ SDP nígbà náà kò fẹ́ bẹ́ẹ̀ rárá. Wọ́n ní àwọn kò lè jẹ́ kí ẹgbẹ́ ti Yaradua ní ipò kankan lọ́dọ̀ àwọn. Lójú tiwọn, níwọ̀n ìgbà tó ti lè jẹ́ pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ti ṣe gómìnà tẹ́lẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ ni wọ́n wà nínú ẹgbẹ́ tuntun náà, kò sí ohun tí àwọn fẹ́ tí kò ní tó àwọn lọ́wọ́. Bí Yaradua bá fẹ́ wọ ẹgbẹ́ àwọn, ó gbọ́dọ̀ tò sí ẹ̀yìn àwọn ni. Gbogbo bí wọ́n ti fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n fà á bọ̀ kò yọrí síbì kankan, nítorí àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ yìí takú pé àwọn kò lè bá Yaradua ṣe kinní kan.
bẹ́ẹ̀ Yar'Adua yìí ọ̀kan nínú àwọn tí wọ́n tẹ̀lé Awólọ́wọ̀ dé òpin ni lásìkò tí wọ́n fẹ́ dá ìjọba padà fún àwọn olóṣèlú ní 1979 tí Ọbásanjọ́ àti àwọn ẹmẹ̀wà ẹ̀ tó pọ̀ wà lẹ́yìn Shehu Shagari àti ẹgbẹ́ NPN. ẹ̀yìn Awólọ́wọ̀ àti ẹgbẹ́ UPN ní Yar'Adua wà. gbogbo ohun tó sì lè ṣe ló ṣe láti rí i pé Awólọ́wọ̀ wọlé. gbogbo àwọn tí wọ́n súnmọ́ Awólọ́wọ̀ náà ni wọ́n mọ̀ nígbà náà. lẹ́yìn tí ìpàdé tí wọ́n ṣe yìí forí ṣánpọ́n tí àwọn Ajásí, Jákàndé, Adésànyà, Ìgè àti àwọn tó kù kò ti lè fara mọ́ ti Yar'Adua àti àwọn ọ̀kadìgbò Kíngíbè, Àtíkù àti Anini. wọ́n parí ìpàdé náà wọ́n sì gba ara wọn lọ́wọ́, kálukú bá tiẹ̀ lọ. Yomi Èédú ni wọ́n jọ wà nínú mọ́tò Yar'Adua tí wọ́n ń lọ sílé ọkùnrin olóṣèlú ọmọ Haúsá náà tó wà ní Milverton ní Ìkòyí. bí wọ́n sì ti wọ mọ́tò tí wọ́n ń lọ ní Yar'Adua sọ fún Èédú pé, wo Yomi, àwọn èèyàn yìí máa kábàámọ̀ ohun tí wọ́n ṣe o. Yomi Èédú sì béèrè pé kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. Yar'Adua ní ohun tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé bó bá kú kí n ta gbogbo ohun tí mo ní kó má ku ẹ̀wù kan ṣoṣo lọ́rùn mi, máa rí i pé mo tà á láti gba ẹgbẹ́ yìí lọ́wọ́ àwọn èèyàn yìí l'Àbújá. Àbújá tí Yar'Adua ń sọ yìí ní ọjọ́ ìpàdé gbogbogbò ẹgbẹ́ SDP níbi tí wọn yóò ti yan àwọn tí yóò máa darí ẹgbẹ́ náà. ní gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí múra o, wọ́n bẹ̀rẹ̀ sí múra Àbújá. kí wọ́n tó lọ, Yar'Adua ti tún pé ìpàdé àwọn ọmọlẹ́yìn tiẹ̀. ìṣòro kan náà tí wọ́n sì ní ni wọ́n torí ẹ̀ pè pàdé. ìyẹn ni láti mọ ẹni tí yóò jẹ́ alága ẹgbẹ́ SDP nínú àwọn ọmọ rẹ̀. ẹni tí òun fẹ́ ni Ango Abdullahi nítorí ọ̀mọ̀wé ńlá ni nílẹ̀ Haúsá. ó sì ti fìgbà kan jẹ́ olórí yunifásitì Ahmadu Bello ní Zaria. ṣùgbọ́n àwọn kan wà níbẹ̀ tó jẹ́ Kíngíbè làwọn fẹ́ nítorí wọn ní ọmọdé ni. òun náà sì ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìjọba àti ọ̀rọ̀ òṣèlú. níbi ìpàdé yìí ni wọ́n ti sọ pé kí àwọn méjèèjì jáde. nígbà tí wọ́n jáde ní àwọn èèyàn Yar'Adua tí wọ́n wà nípàdé rán an létí pé kó má gbàgbé pé wàhálà tó ṣẹlẹ̀ ní Ahmadu Bello yunifásitì ló gbé Ango Abdullahi kúrò níbẹ̀ o. tíjátíjá tí wàhálà ló bá lọ o. bí àwọn bá sì fẹ́ fà á kalẹ̀ pé kó du ipò alága, àwọn alátakò àwọn kò ní jẹ́ kí àwọn èèyàn dìbò fún un. ohun tí wọn yóò sọ ni pé kì í ṣe ọmọlúàbí rárá. ní gbogbo wọn bá fọwọ́ sí Kíngíbè. bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn méjèèjì padà wọlé. bí Kíngíbè sì ti wọlé ni Yar'Adua sọ pé, bàbá kú oríire o, ìwọ ló máa di alága ẹgbẹ́ SDP l'Àbújá. bó sì ṣe rí náà nìyẹn o. nígbà tí wọ́n ń lọ sí ìpàdé náà, Yar'Adua di owó tó tó owó dání. bẹ́ẹ̀ ló sì dá àwọn ọmọ ogun ẹ̀ gbogbo síta. gbogbo àwọn aṣojú ẹgbẹ́ náà tí wọ́n wá dìbò ni wọ́n rí ní kọ̀ọ̀kan tí wọ́n sì há owó ńlá fún wọn. lẹ́yìn tí wọ́n ti há owó dáadáa tí ọkàn wọn ti balẹ̀ báyìí, wọ́n jókòó wọ́n ń wòran. ohun tí àwọn Fáláyì, Bọ́lá Ìgè àti Jákàndé fẹ́ ṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú àwọn tó kù wọn. nígbà tí àwọn PSP, ìyẹn ẹgbẹ́ àwọn Fáláyì, yóò fi mọ̀ pé ọbẹ̀ ti ba ìdí àwọn, ọ̀rọ̀ kò ṣeé dọ́gbọ́n sí mọ́. bẹ́ẹ̀ ni wọ́n dìbò. àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ náà sì fìdí rẹmi pátápátá ni. gbogbo oyè pàtàkì tó wà nínú ẹgbẹ́ náà láti orí alága ẹgbẹ́, ọwọ́ àwọn ọmọ Yar'Adua ló bọ́ sí. Kíngíbè ní alága ẹgbẹ́. àwọn ọmọ ẹgbẹ́ wọn tó kù sì pín àwọn ipò ńlá inú ẹgbẹ́ náà mọ́ ara wọn lọ́wọ́. lọ́rọ̀ kan, Yar'Adua ló ní ẹgbẹ́ SDP. ohun tó bá sì fẹ́ ní kálukú ń ṣe. ṣùgbọ́n kinní kan bà àwọn ọmọ ẹgbẹ́ yìí jẹ́ o. ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ Yar'Adua. ìyẹn náà ni pé bí ìbò kan bá ti wáyé, gbogbo ọ̀nà pátá ni wọn yóò gbà láti rí i pé àwọn làwọn wọlé. kò sí ohun méjì tí wọ́n ń lò. owó burúkú ni. bí wọ́n bá sì ti ná owó tó pọ̀ bẹ́ẹ̀ tán, wọn yóò fi èrú gbé èyí tó bá kù lẹ́sẹ̀. ó parí nìyẹn. nínú wọn ni Lámídì Adédìbú wà. òun sì ti sọ fún Yar'Adua pé òun lòun yóò gba gbogbo ilẹ̀ Yorùbá fún un. èrú burúkú yìí ni wọ́n ṣe nígbà tí wọ́n dìbò àwọn alága ìjọba ìbílẹ̀ nínú oṣù kejìlá ọdún 1990, tó ṣe pé àwọn èèyàn ti Yar'Adua náà ni ó ní àwọn alága ìjọba ìbílẹ̀ tó pọ̀ jùlọ. lọ́dún 1991, èrú náà le nígbà tí wọ́n fẹ́ fa àwọn èèyàn tí wọn yóò du ipò gómìnà sílẹ̀. àwọn èèyàn Yar'Adua náà ni wọ́n tún pọ̀ jù nínú àwọn
tí wọ́n wọlé láti du ipò gómìnà lórúkọ ẹgbẹ́ SDP. Eléyìí ló fi hàn pé ojóró àti èrú pẹ̀lú owó ni wọ́n fi ń ṣètò òṣèlú náà. Eléyìí kò sì tẹ́ Babangida lọ́rùn rárá. Ìdí gan rèé tó fi kéde tó sì fòfin de gbogbo àwọn olóṣèlú àtijọ́. Ó ní gbogbo àwọn tí wọ́n ti ṣòṣèlú ayé Awólọ́wọ̀ àti àwọn tí wọ́n ti di ipò pàtàkì mú nínú iṣẹ́ ológun, òfin dè wọ́n o pé wọn ò gbọ́dọ̀ bá wọn kópa nínú ètò òṣèlú tí àwọn ń ṣe yìí mọ́. Ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo àwọn Jákàndé, àwọn Ajásin, àwọn Ebenezer Babátọ́pẹ́ títí dé orí Yar'Adua fúnra ẹ̀ ní òfin náà dè bámúbámú. Ṣùgbọ́n ìyẹn ò dí àwọn èèyàn yìí lọ́wọ́ o. Bó tiẹ̀ jẹ́ pé Babangida ti fòfin dè wọ́n, síbẹ̀ ilé wọn náà ni gbogbo àwọn olóṣèlú ń lọ pé sí ní alaalẹ́. Àwọn náà ni wọ́n sì ń fa àwọn tí yóò dupò kalẹ̀. Kásá sọ wípé òfin tí Babangida ṣe yìí ọ̀sán ló ti múlẹ̀ o, kò múlẹ̀ lálẹ́, nítorí nílé àwọn olóṣèlú yìí lálaalẹ́ níbẹ̀ ni àwọn èèyàn wà. Ìyẹn ni wọ́n sì ṣe lásìkò tí ìbò àwọn gómìnà súnmọ́lé. Ohun tó jẹ́ kí Babangida pa gbogbo wọn pọ̀ lẹ́ẹ̀kan náà nìyí, tó sì kì wọ́n mọ́lẹ̀ pé wọn yóò da nǹkan rú mọ́ òun lọ́wọ́ ni. Ọjọ́ kejì oṣù kejìlá ọdún 1991 ló mú gbogbo wọn. Ó sì sọ pé kí wọ́n rọ́ wọn sí tìmọ́lé. Lẹ́kí níbi tí wọ́n ti Awólọ́wọ̀ mọ́ níjọ́sí ló kó gbogbo wọn lọ. Àwọn tí àwọn agbófinró gbámú níbi tí wọ́n ti ń ṣòṣèlú gan-an tí wọ́n sì kì mọ́lẹ̀ lójú ẹsẹ̀ ní Shehu Yar'Adua, Lateef Jákàndé, Bọ́lá Ìgè, Solomon Láà, Abubakar Rimi, Christian Ọ̀nà, Olúṣọlá Sàràkí, Lámídì Adédìbú, Anthony Nzeribe, Maitama Yusuf, Paul Nnongo àti Lawal Kaita. Wọ́n rọ́ gbogbo wọn sí ìtìmọ́lé. Ṣùgbọ́n pẹ̀lú bí Babangida ṣe ní kí wọ́n rọ́ wọn sí ìtìmọ́lé tó, tí wọn kò sì sí níbi tí wọ́n ti lè fóònù tàbí kí wọ́n kọ̀wé ránṣẹ́. Àwọn ọmọlẹ́yìn Yar'Adua náà ló pọ̀ nínú àwọn gómìnà tó wọlé lórúkọ ẹgbẹ́ SDP. Àwọn tí kò ṣe tí wọn kò rọ́nà lọ. Èkó ni wàhálà ti ṣẹlẹ̀. Èèyàn àwọn Yar'Adua tó wà lẹ́kọ̀ọ́ ní Dàpọ̀ Sàrùmí. Òun sì ni àwọn bíi Bọ́lá Tinubu, Adéníyì Àdèlé àti àwọn ẹlẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tẹ̀lé. Fẹ́mi Àgbálájọbí ní èèyàn àwọn Jákàndé. Òun náà ni wọ́n sì fà kalẹ̀. Wọ́n dìbò abẹ́lé náà títí kò lórí kò nídìí. Iye ìbò kan náà ni Àgbálájọbí àti Sàrùmí ń mú. Wọ́n tún un dì lẹ́ẹ̀kejì kò tún yanjú. Nígbà tí wọ́n sì ń múra láti dì í lẹ́ẹ̀kẹta níjọba gbégilé orúkọ àwọn méjèèjì. Wọ́n ní Sàrùmí àti Àgbálájọbí kò gbọ́dọ̀ du ipò náà mọ́. Ìgbà náà ni ẹgbẹ́ SDP sáré fa Yomi Èédú kalẹ̀. Ṣùgbọ́n inú ti bí ọ̀pọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé wọn. Ìbínú náà ni wọ́n sì fi lọ dìbò fún ẹgbẹ́ NRC lẹ́kọ̀ọ́ tí Michael Agbọ́ládé Ọ̀tẹ́dọ́lá sì wọlé. Ó di gómìnà Èkó lẹ́ẹ̀kan náà. Lẹ́yìn tí wọ́n ti dìbò tán ni Babangida tú àwọn olóṣèlú tó ti tìmọ́lé yìí sílẹ̀, tó sì sọ pé kí wọ́n máa ṣe òṣèlú wọn lọ. Ohun tó fà èyí ni pé Yar'Adua ránṣẹ́ sí i. Ó sì rí lẹ́yìn tó jáde nínú ìtìmọ́lé pé kó lè fi òfin de òun, nítorí ó ṣàtìmọ̀ pé òun ti sọ fún un pé ohun kan ṣoṣo tí òun fẹ́ ṣe náà ni láti di ààrẹ ìjọba olóṣèlú ní Nàìjíríà. Ohun tó wà láàrin wọn tẹ́lẹ̀ ní Babangida rántí o, tó sì sọ pé òun yóò tú òfin tó dè wọ́n náà ká. Ṣùgbọ́n ó kìlọ̀ fún Yar'Adua pé kó rí i pé àwọn ń fi ètò àti ọgbọ́n inú ṣe ètò gbogbo tó kù, kí wọ́n jìnnà sí òjòòrò, kí wọ́n má sì ṣe ohun tí yóò tún bí ìjọba nínú, débi pé wọn yóò tún fi òfin dè wọ́n lẹ́ẹ̀kan sí i. Yar'Adua ní òun ti gbọ́, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Àwọn yóò mọ bí àwọn yóò ṣe máa ṣètò náà tí kò ní la wàhálà lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bí Yar'Adua ti sọ pé yóò rí o, kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá ni. Olúfàlàyé ti ná gbogbo ohun tó ní pátá sí orí ìbò abẹ́lé tí ẹgbẹ́ SDP ń ṣe ní àṣetúnṣe. Bẹ́ẹ̀ náà sì ni àwọn Jákàndé, Láì Balógun àti àwọn ọmọ Yorùbá míì. Àwọn wọ̀nyí sì ti fi àkẹ́kọ̀ọ́ pé àwọn yóò wo ọ̀nà tí Yar'Adua fẹ́ gbé e gbà tí yóò fi kọjá lára àwọn. Gbogbo eléyìí kò dá Yar'Adua dúró ṣáá o, nítorí pẹ̀lú agbára owó àti òjòòrò tí kò sẹ́ni tó rí irú ẹ̀ rí nígbà náà tí àwọn ọmọ Yar'Adua wọ̀nyí ń ṣe nílẹ̀ Yorùbá. Ọkùnrin náà ló wọlé nínú ìbò abẹ́lé àwọn SDP. Àwọn tó kù ò gbà. Wọ́n ní àfi kí àwọn tún ìbò náà dì lẹ́ẹ̀kejì, tí ẹ̀kejì náà sì tún burú ju ti àkọ́kọ́ lọ.
Yar'Adua náà ló tún wọlé. Wọ́n ń múra láti dìbò náà lẹ́ẹ̀kẹta nígbà tí Babangida tún gbégi lé tó sì fòfin dè wọ́n pé wọn ò ní kópa kan nínú òṣèlú náà títí tí yóò fi tán. Babangida sì sọ fún àwọn tí wọ́n súnmọ́ pé òun ò lè gbéjọba fún Yar'Adua yìí rárá ni nítorí òjòrò àti èrú ẹ̀ ti pọ̀ jù. Lọ́jọ́ 16 oṣù kẹwàá 1992 ló fagilé gbogbo ìbò abẹ́lé tí wọ́n sọ pé àwọn dì tó sì gbé òfin lé gbogbo àwọn tí wọ́n kópa níbẹ̀. Ohun tó burú ni pé bí wàhálà ti ń ṣẹlẹ̀ nínú SDP tí òjòrò sì pọ̀ níbẹ̀, bẹ́ẹ̀ náà ni ohun tó ń lọ nínú ẹgbẹ́ NRC náà kò bọ́ sí i. Kì í ṣe pé Babangida fagilé ìbò àwọn èèyàn náà tó sì fòfin dè wọ́n o. Ó tú ìgbìmọ̀ apàṣẹ àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì ká lẹ́sẹ̀kẹsẹ̀. Ó lé àwọn alága wọn dànù, ó sì taari gbogbo àwọn olóyè ẹgbẹ́ lọ. Lọ́jọ́ 26 oṣù kínní ọdún 1993 ni wọ́n yan àwọn alákòóso tuntun fún àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì, tí wọ́n yan Stephen Shekari fún ẹgbẹ́ SDP tí wọ́n sì yan Latifa Okunnu fún ẹgbẹ́ NRC. Lásìkò náà ni wọ́n wọ Abíọ́lá sí i. Olúfàlàyé Láì Balógun gbogbo àwọn Yorùbá tí wọ́n fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ SDP tí ìjọba ti fòfin dè kó gbogbo àwọn òṣìṣẹ́ àti àwọn ohun tí wọ́n ń lò fún ètò ìbò náà lé Abíọ́lá lọ́wọ́. Wọ́n sì sọ fún un pé àwọn yóò dúró tì í. Kíá Adédìbú náà ti kó àwọn ọmọ ogun tiẹ̀, ó dúró sí ẹ̀yìn Abíọ́lá. Ṣùgbọ́n kò tí ì sí ẹni tí yóò lọ bá Yar'Adua sọ̀rọ̀ nípa Abíọ́lá nítorí gbogbo ohun tó ń rò ní pé àwọn ọ̀rẹ́ òun méjèèjì MKO Abíọ́lá àti Babangida da òun ni. Ó ní ojú Abíọ́lá ti wà nínú ipò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n kàn ń parọ́ fún òun ni. Kíá lòun àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pàdé, wọ́n sì múra láti yan ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ tiwọn, tí wọ́n sì mọ̀ pé òun ni yóò wọlé. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yar'Adua fa Àtíkù Abubakar kalẹ̀ pé kó wá du ipò ààrẹ lórúkọ àwọn àti SDP. Ṣùgbọ́n Kingibe àti àwọn kan ò gbà. Wọ́n ní Kingibe ló lérò lẹ́yìn ju Àtíkù lọ. Yar'Adua náà kò gbà o. Ó lérò pé Kingibe kò jíṣẹ́ tí òun rán dáadáa nígbà tó fi ń ṣe alága ẹgbẹ́ SDP, pé ohun tó fa wàhálà fóun nìyẹn. Àmọ́ nígbà tí ẹ̀bẹ̀ pọ̀, ó ní kí Kingibe máa lọ ṣe tiẹ̀, kí Àtíkù náà máa ṣe tiẹ̀, kí àwọn méjèèjì sì kojú Abíọ́lá, kí wọ́n rí i pé kì í ṣe òun ni yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ SDP. Níbí yìí gan-an ni wàhálà Abíọ́lá ti bẹ̀rẹ̀ o. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ nígbà tí wọ́n dé ibi ìdìbò wọn l'Àbújá? Kí ni Kingibe ṣe? Kí ni Àtíkù ṣe? Kí ni Yar'Adua ṣe pẹ̀lú àwọn Adédìbú? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn June 12 àti tàwọn Abíọ́lá pẹ̀lú Babangida yìí wò, tí ó sì ń ṣe àkọsílẹ̀. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.